Ẹ kú dédé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Later today a máa discuss lórí ọ̀rọ̀ àwọn obìnrin bá ṣe ń dó wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, mo gbé síta lánàá, mo ní tí wọ́n bá ń dó obìnrin, tí wọ́n ká itan obìnrin sí èjìká àbí tí wọ́n fa itan wọn sókè báyìí, ṣé gbogbo obìnrin ló máa ń fẹ́? Mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ obìnrin tó máa ń ké kò ń ṣe wípé ike pé wọ́n ń gbádùn ẹ̀. Kó tó lè ka itan obìnrin sókè, kó tó máa dó lábẹ́, ó láti mọ irú ṣéèpù òbò àti bí obìnrin yẹn ṣe rí. Kò ṣe gbogbo òbò lèèyàn máa ń ká sábẹ́ báyìí kéèyàn dó. Ìgbà míì wà, inú ìnira ni àwọn obìnrin yẹn máa wà, ṣùgbọ́n wọ́n máa ké bíi pé wọ́n ń gbádùn ẹ̀. So ìwọ ọkùnrin tó bá ní experience, ó láti mọ ìyàtọ̀ lára ike ìgbádùn àti ike ìnira. Ó ṣeéṣe kóbìnrin máa rí ìnira ṣùgbọ́n kó má fẹ́ sọ fún ẹ torí pé wọn ò fẹ́ kárẹ̀ ẹ wálẹ̀. Látàrí ìnira tí obìnrin ń rí, ó wà lára nǹkan míì tó jẹ́ wípé tẹ bá pe obìnrin pé kó wá dóko, wọn á máa sá fún yín, wọn á máa lóore àwọn. Nítorí ẹ̀ ló ṣe dàbẹ́ ni pé mo máa ń sọ fún yín pé tẹ bá ti dóra yín tán lẹ́ẹ̀kọ̀ọ̀kan, there's something tá a máa ń ṣe ìnáṣẹ́, wọn máa ń pè ní reflection. A máa ń reflect, you reflect over your day-to-day activities. A máa ń reflect over things tó ṣẹlẹ̀ during the day. Then even as a flight attendant, a máa ń debrief. A máa ń ṣe briefing before flight and debrief after flight. So everything you do in life, you should reflect. So tẹ́ bá dóra yín gan, once in a while, ó yẹ kẹ́ máa reflect over dídó tẹ́ dóra yín, bí ọkùnrin ṣe dó ẹ, àwọn style tó like jù, èyí tó gbádùn jù nínú dídó, bó ṣe like ẹ, ó dáa ká máa reflect dáadáa. A máa sọ yẹn lénìí. Ìyẹn gbọ́ títà ó jókòó. Ìkejì ni wípé obìnrin tó bá ti ní ìgbéraga, tó bá ṣọ́ra, ilé ẹ ò lè tò láéláé. Tó bá ní ìgbéraga, o lè lọ ní ìgbéraga níta, kò ní ìgbéraga lórí owó, kò ní ìgbéraga lórí gbogbo, má gbé ìgbéraga wọlé ọkọ. Nítorí pé ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀. Tí ọ̀gá méjì bá gbénú ọkọ̀, ọkọ̀ á dàrú. Naturally, ọkùnrin ní ego, ọkùnrin ní ìgbéraga la dá mọ́ wọn. Àìmọye ilé tó ń dàrú, tó jẹ́ pé ọkùnrin gangan ló instigate ẹ̀, ọkùnrin ló dá wàhálà ilé dídàrú yẹn lẹ̀. Wọ́n mọ̀ fúnra wọn nínú ọkàn ara wọn báwọn làwọn da ilé yẹn rú, but that ìgbéraga ara wọn ò ní jẹ́ kán lè own up. Ìgbéraga ò ní jẹ́ kí wọ́n lè accept mistake wọn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ọkùnrin tẹ́ ń rí, àwọn náà máa ń fight nǹkan nínú ọkàn wọn. Àwọn náà máa ń dára wọn lẹ́bi pé èmi dẹ̀ ni mo fà á o, èmi ni mo kọjá àyè mi lára obìnrin yìí o, èmi ni mo jẹ́ kó lọ ṣe nǹkan tó ṣe o. Ṣùgbọ́n ìgbéraga àti ego yẹn kò ní jẹ́ kí wọ́n own up. So ìwọ obìnrin tó ló máa study ọkọ tó o ní, wàá mọ bó ṣe wàá mọ time tó máa ń wà in sober reflection, wàá mọ ìgbà tó máa ń wà remorseful, wàá mọ ìgbà tó máa ń jẹ́ pé ó dàbẹ̀ ni pé arákùnrin yìí ó ti mọ nǹkan tó ń ṣe o. But nígbà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó ní máa dúró de pé ó dìgbà tó bá wá bẹ̀ mí, tó bá fi attitude bẹ́ẹ̀, tó bá fi charisma bẹ́ẹ̀, tó bá fi disposition bẹ́ẹ̀, tó bá fi comportment bẹ́ẹ̀, wàá ti understand wípé ọmọkùnrin yìí ti sober, ọmọkùnrin ti wà remorse, ó ti change, ọmọkùnrin ti mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa. Má dúró dìgbà tọkùnrin máa sọ pé jọ̀ọ́ má bínú, kó kúnlẹ̀ kó máa dọ̀bálẹ̀. Ọkùnrin ní ego, ọkùnrin máa ń ní ìgbéraga. Tí ìwọ obìnrin bá ti ń dúró di ìgbà tí ọkùnrin máa wá bẹ̀, even after tó ti rí gbogbo àwọn ìwà tó ń wù pé ó ti ń fi ìwà bẹ̀, ìwọ obìnrin yẹn gangan ló ní ìgbéraga. Tó bá ń dúró dìgbà tí ọkùnrin bá wá máa sọ pé ó dá má bínú ìyàwó mi pẹ̀lẹ́, tí ò rí nínú ìwà ẹ̀, nínú attitude ẹ̀, nínú bó ṣe ń ṣe, bóyá ẹni tí ò kì í sábà ra nǹkan fún ẹ tẹ́lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní ra gift fún ẹ, tó bẹ̀rẹ̀ sí àbí ẹni tó ti accuse pé ó ń hùwà kan tẹ́lẹ̀ torí pé ó ń change nínú ìwà, kò dìgbà tọkùnrin bá sọ pé màá change. But tó bá ti ń rí ìwọ gangan fúnra rẹ̀, ó yẹ kó appreciate ọkùnrin tó bá make attempt láti change àwọn bad ways ẹ̀. Ó yẹ kó credit ọkùnrin tó bá sọ fún pé ó hùwà kan sí ẹ, tó dẹ̀ wá ń wu ìwà dáadáa láti change ìwà tó wù sí ẹ sí dáadáa. But ìwọ obìnrin tó bá ń dúró dìgbà tí ọkùnrin máa bẹ̀ ẹ́, even after tó bá ti show gbogbo àwọn attitude, tó bá ti show àwọn nǹkan tó ti rí pé ó ti change, tó ṣẹ̀ṣẹ̀ ń dúró dìgbà tí sorry máa jáde lẹ́nu ẹ̀, ìwọ obìnrin yẹn gangan ló ní ìgbéraga. Ìwọ obìnrin yẹn gangan ló fẹ́ di ọ̀gá mọ́ ọkùnrin yẹn lọ́wọ́. Kò dìgbà tọkùnrin bá lanu pé sorry,
kò dìgbà tọkùnrin bá kúnlẹ̀ oríṣiríṣi ìwà lọkùnrin lè fi change. Ọkùnrin míì mọ̀ pé òun lòún da lérú, ọkùnrin míì mọ̀ pé òun ní ìwà tóun fi ń da lérú, ṣùgbọ́n wọn ò ní lè ọ̀nà bọ̀, wọ́n máa ń ní nígbà míì wọ́n máa ń regret. For instance, ọkùnrin ṣe obìnrin, ó dẹ̀ push obìnrin yẹn síta, ó lọ ṣe nǹkan tí ò yẹ kó ṣe, but ó mọ̀ lọ́kàn ara ẹ̀, kẹmọ bí tí wọ́n burú dé o, ó mọ̀ lọ́kàn ara pé nǹkan tóun ṣe yìí obìnrin yẹn òun deserve nǹkan tóbìnrin yẹn ṣe fóun, ṣùgbọ́n nítorí pé obìnrin yẹn bọ́ síta ìyẹn ló máa dùn. Èyí tóun ṣe tó burú tó ti obìnrin síta kò rò yẹn mọ́, but nǹkan tóbìnrin yẹn ṣe ló máa dùn. Ibi tẹ́ máa ti mọ̀ pé ọkùnrin ní ego, ọkùnrin ní pride nìyẹn. Pẹ̀lú ẹ̀ náà ó ń dùn lọ́kàn pé ó ṣe nǹkan tó ṣe, ó decide láti change, wàá dẹ̀ rí nínú attitude ẹ̀ pé ó change. Ìwọ obìnrin náà òun láti show ẹ̀ fọkùnrin pé mo lọ ṣe nǹkan tí mo ṣe, so then ìwọ ló fà á náà, mo dẹ̀ ti ṣe nìyẹn. Ìwọ náà wàá bá regret pé ní tí mo lọ ṣe mi bá má ṣe, ìwọ ló fà á, ó dá má bínú, wàá tún bẹ́ lórí ẹ̀. Ìyẹn náà ń pè pé obìnrin tó fẹ́ dilé ẹ̀ mú, ìyẹn náà ń pè ní obìnrin tó lálùbáríkà. Even kó lọ hùwà burúkú fún ìwà burúkú tí ọkùnrin ṣe sí ẹ, nígbà tí ọkùnrin bá change tó padà, tọkùnrin wá accuse of ìwà burúkú yẹn, ó máa bẹ́ẹ̀ ni, ó ní máa fi ìwà burúkú tọkùnrin hù sí ẹ fi justify ìwà burúkú tí wọ́n náà lọ hù. Wàá máa bẹ́ẹ̀ ni, a rí pé wọ́n náà sober, a rí pé ìwà burúkú tó wù ó dùn wọ́n náà, bó tilẹ̀ jẹ́ pé kò dùn ẹ́ dọ́kàn, bó tilẹ̀ jẹ́ pé ọkùnrin yẹn ló deserve ìwà tó wù sí, bẹ́ẹ̀ this is tí ọkùnrin yẹn ti show tó ti wà remorseful, ní wá wò wípé ṣùgbọ́n òun ló ṣe tí mo fi lọ ṣe. Wàá máa wá bó ṣe máa gbé ọ̀rọ̀ yẹn kúrò lára ẹ̀ ni, wàá máa wá bó ṣe máa túbá fún ni, kò mí ìpò gọ̀, kò mí pé bóyá o mọ nǹkan tó yẹ kó ṣe. Wọ obìnrin alálùbáríkà tó sì nífẹ̀ẹ́ ọkọ ẹ̀, tí ọkọ bá push ẹ hùwà burúkú, tí ọkọ bá dẹ̀ ti change ways ẹ̀, tó wá bínú sí wà burúkú tó wù, wàá máa bẹ́ẹ̀ ni, ní máa rán ọkọ létí pé ṣe bóun ló push ẹ tó fi lọ hùwà burúkú. Bó bá ti ẹ rán létí lẹ́ẹ̀kọ̀ọ̀kan, wàá máa reassure ẹ pé kó má bínú, ó ti jáwọ́ nínú wà burúkú yẹn, because ó dẹ̀ ti mọ̀ pé ọkùnrin yẹn ti jáwọ́. Má wàá dúró pé kí ọkùnrin yẹn wá dọ̀bálẹ̀ àbí kó wá bẹ̀ ẹ́. Obìnrin tó bá ní onígbéraga obìnrin ló máa expect sorry from ọkùnrin. Obìnrin tó bá já lálùbáríkà, ní expect sorry, wàá máa wo ìwà, wàá máa wo bóyá ọkùnrin ti fi ìwà ṣe sorry, wàá máa wo àwọn nǹkan tí ọkùnrin yẹn ò ń ṣe tẹ́lẹ̀ tó ti bẹ̀rẹ̀ sí ní ṣe ní dáadáa. Ibẹ̀ ló ti máa rí pé ọkùnrin ti wà sorry. Bẹ̀ tó bá dúró wípé kọkùnrin wá dọ̀bálẹ̀ fún ẹ, àbí tó dúró wípé kó wá bẹ̀ ẹ́, àbí ó dúró pé ó dìgbà tó bá ṣe sorry kó tó mọ̀ wípé ó dà, òun sọ wípé kí ọkùnrin wá fi ara ẹ̀ bá níwájú ẹni, and it's not going. Ọkùnrin míì ó ní agídí, kò ní ṣẹlẹ̀. Agídí ọkùnrin la bímọ, ìgbéraga àwọn ló ní, ego àwọn ló ní. Wọ́n ní obìnrin tó bá ní àlùbáríkà ló máa di ilé ẹ̀ mú. Ilé ọkùnrin tó bá sì nífẹ̀ẹ́ sí, tí o bá ti rí pé ó sober, tó bá ti rí pé ó fi ìwà sober, tó bá ti rí pé ó fi gift apologize, má expect kọkùnrin wá sọ pé Olúyinká, sorry, I'm sorry, please forgive me. In fact, ọkùnrin tó bá sọ bẹ́ẹ̀ gan, ìwọ obìnrin yẹ kó mọ̀ pé o take pride away from that man. O take pride away from that man. Tókùnrin bá ṣe bẹ́ẹ̀ láti inú ẹ̀, fine. Bó kò ń ṣe pé bóyá kó máa request fún, àbí kó máa fi ìwà sọ pé dìgbà tó bá ṣe sorry, àbí ìmí àní lọ bẹ̀ àwọn parent mi, ìmí àní lọ bẹ̀ àwọn kan kí tó forgive ẹ. Tí ọkùnrin bá ṣẹ̀ ẹ́ ní in the course pé ó ṣẹ̀ ẹ́, ó wá ṣe àwọn parent ẹ̀, ìwọ ló ní business pẹ̀lú. Tó bá ti bẹ̀ ẹ́, tó ti apologize ẹ, ìwọ ló máa mọ bó ṣe máa lọ bẹ̀ àwọn parent ẹ on behalf of ọkùnrin. Pípé àwọn ọkọ ẹ pé kó lọ bẹ̀ àwọn parent ẹ, ó ti fi pátá gbá ọkùnrin yẹn lórí. Kí compel àwọn ọkọ ẹ láti sọ pé kó lọ apologize fáwọn parent ẹ, nítorí pé ńgbà tẹ́ ń jà ó ṣe àwọn parent ẹ, ó ti sọkùnrin yẹn dolórí burúkú. Ìwọ ló máa mọ bó ṣe máa bẹ̀ tó ọkùnrin bá ti apologize fún ìwọ ìyàwó ló máa mọ bó ṣe máa lọ ṣe àtúnṣe lọ́dọ̀ àwọn òbí ẹ ní on behalf of ọkọ ẹ. Tọkọ ẹ bá débẹ̀ gan, ó lè má bẹ̀bẹ̀, ó lè má ṣe bẹ́ẹ̀ ni pé anything happen, kó kí wọn bí àná ni, kó dọ̀bálẹ̀ kó kí wọn ó tán,
kò ní ráì láti ẹ̀ máa ní ẹ má bínú ọjọ́ kinní kan. Ìwọ obìnrin ló máa ṣe àtúnṣe yẹn. Tí obìnrin bá ti ń drag ọkọ ẹ̀ pé ó láti lọ bẹ̀ àwọn parents ẹ̀, olórí burúkú obìnrin ni ó dẹ̀ ti sọ ọkùnrin yẹn di olórí burúkú. You cannot drag your husband pé kó lọ bẹ̀ àwọn parents ẹ̀. Tó bá ṣe àwọn parents ẹ̀ tó ṣe ẹ̀ nítorí pé ń jà, ìwọ ló máa bẹ̀, ìwọ ló máa lọ cover ibẹ̀ yẹn fún ọkọ ẹ̀ lọ́dọ̀ àwọn parents ẹ̀. Tó bá ti lọ ń sọ wípé kí ọkọ ẹ̀ tó ti ń drag ẹ̀ lọ sílé yín lọ bẹ̀bẹ̀ àsobìnrin, àwọn àbúrò tán bílé ẹ̀ gan wá rí ọkọ ẹ̀ fín, òun ta ara ilé ẹ̀ lọ́pọ̀ ni ò ní rírà lọ́wọ́n owó mọ́. Mi ní kó rude sáwọn parents ẹ̀, bọ̀ kó débẹ̀ kó kí wọn, kó dọ̀bálẹ̀ kí wọn ni. Ìwọ ló máa ṣàtúnṣe. Kò tiẹ̀ ìwọ ló máa ṣàtúnṣe. Ó ń gò tiẹ̀ ní láti sọ pé ẹ má bínú ọjọ́. Bóyá tó bá ń lo ara nǹkan dání nínú ìwà tó máa wù, àwọn parents ẹ̀ gan ti mọ̀ wípé ó ti bẹ̀bẹ̀. But di drag ọkùnrin pé lọ bẹ̀ àwọn parents mi kí n tó gbà, àbí lọ bẹ̀ lágbájá kí n tó gbà. Ọkùnrin tó bá gbarú ẹ̀, wọ́n ti fi pátá gbá lórí. Ẹ má jẹ́ ká máa fi ẹ má jẹ́ ká sọ àṣà nù. Mò ń bọ̀ láti wá ṣe show. Nínú show tí máa ṣe, anybody tó bá ní question láti béèrè lọ́wọ́ mi, you have opportunity to ask me questions. You have opportunity to ask me questions. Ẹ má bínú, gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí, tẹ́ ń béèrè question tí mi ò dá yín lóhùn. Ẹ má bínú. Mo máa ṣe show ní later today. Ire o, shabarikolo.com. Ó dàbọ̀. Ẹ má gbàgbé o, ọ̀la ni matchmaking show wa. Ó dàbọ̀.